Ọlọ́run lókè ló ràn mí lọ́wọ́, agbára ayé kọ́ ni mò ń lò tọ̀run ni. Ọlọ́run lókè ló tì mí lẹ́yìn, agbára ayé kọ́ ni mò ń lò tọ̀run ni. Mímọ́ mímọ́ ló ṣàánú láolú, bàbá mi lọ́run mà ṣeun ẹni àrè. Ọlọ́run lókè mo dúpẹ́ o, ìrìn àjò àbúrọ̀dù ọjọ́ sílẹ̀ yìí o. Ọlọ́run lókè mo dúpẹ́ o, ayérayé mo dúpẹ́ o mà ṣeun. Ọláolúwa àyànfẹ́, èmi náà ni Atunbi Gbénga Adébóyè tí àwọn kan ń pè ní àròlé Gbénga Adébóyè. Èmi náà sì kọ́ Ọlọ́run ọ̀gá ògo náà lójú orí bẹ́ẹ̀. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, èmi náà rí Mr. Lábútúkẹ́ ẹnu omi. Kókó àmàlà ní ń jẹ́ bẹ́ẹ̀ látọwọ́ dábò orógùn lọ́tún dábò lósì nínú làíláyé nínú tójú ti rí. Àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ là ń lọ lọ́jọ́ ti tòní. Ní àjò láti lọ sí abroad ọjọ́ sí náà lèyí tá a sọ fún yín jọ́ kìíní àná. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run a dúpẹ́ o, Ọlọ́run a dúpẹ́. Lónìí ẹ tún gbọ́ àwàdà lẹ́nu mi Ọláolúwa Àtúnbí Olúwagbénga Adébóyè àbẹ̀fẹ́ jẹ́ ń gbé tíìlì. Ọ̀rẹ́ wa kan ní babaláwo kan fún ní òkà. Wọ́n lóòkà ìwọ́n ní tó bá ti wà lọ́wọ́ ẹ̀, wọ́n ní gbogbo ohun tó bá ti fẹ́ òun ni yóò máa ṣe. Ó ní gbogbo nǹkan tó ń bá ti fẹ́ wọ́n ní òun lòkà yóò máa ṣe fún un. Wọ́n ní ìsìn tó bá fòkà gbá mọ́tò òun kó tó dé ilé títí ẹ̀ padà mọ́tò òun ti délé. Wọ́n ní bó bá lọ báǹkì tó bá lọ fi òkà gbá ATM, ó ti yé báyìí ẹ̀rọ ATM, wọ́n lówó yóò ti ṣe kíni, yóò ti dúró dè nílé. Ọ̀rẹ́ wa bá ṣe kíní ìjọ tá a wí lọ́hùn ìjọ náà lọ́hùn. Ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ kíní ìjọ náà, máa nǹkan ṣẹ̀ṣẹ̀ ra Venza ládùúgbò ọ̀dọ̀ wa la bá máa yẹn jó, la bá ń bá máa yẹn yọ láti ẹ̀gbá ìlú ti fún everybody ìjọ náà torí Venza pam. Èmi náà sọ̀rọ̀ ìjọ náà lọ́hùn ìjọ tí máa yẹ ra Venza. Kí ló pààkì Venza sínú kọ́ńpáàdì ṣe gbogbo èèyàn bá ń jẹun nínú ilé lọ́wọ́ ìjọ náà lọ́hùn. Bọ́dẹ̀ wa búkú ìṣèdè ìjọ náà nù. Bó ṣe ṣe dé báyìí ọkàn fọwọ́ gbá ọkọ̀ dẹ́ Venza báyìí níwájú ni. Píún mọ́tò kan pòórá ni. Ìgbà táwọn tí ń ṣàjọyọ̀ lọ́wọ́ nílé bó ṣe gbé ọtí ẹmọ àwọn tí kan báyìí tí wọ́n máa ń ṣí táwa YouTube máa ń lo yẹn, tá bá ti ṣí báyìí tó máa ń ru yẹn, wọ́n bá gbé bọ́ọ̀sì tà pé ká wá ṣí ọtí wájú Venza. Nígbà tá a débi Venza Venza ti pòórá, Venza pòórá. Ẹ rí i pé mo ranjú gan, Venza bá pòórá lọ́ba lọ. Lẹ́ni bá ń gbéra dálẹ̀ ló ń sunkún. Èmi sì ti mọ ẹni ó ṣiṣẹ́ ọ̀hún, n ò lè sọ̀rọ̀ pé lágbájá báyìí. Ó wá díjọ́ kan ó ti lọ sí báǹkì, ó tún fọwọ́ gbá, ó tún fò kàǹsọ́wọ́, ó tún fi gbá ATM ó bá kún bẹ́ẹ̀, ó lóun ò gbowó mọ́. Nígbà tí ó ti délé 1 million ti dúró dè nínú ilé. Ẹ̀rọ ló ń bà mí ṣé mo pa iná lẹ́nu. Nígbà wá yá ọkàn mú òkà ìjọ kan, ó bá fi gbá gẹ̀ kan pán, gẹ̀yẹn bá ń tẹ̀lé lẹ́yìn gbẹ̀ngbẹ̀, ó bá mú gẹ̀yẹn lọ hòtẹ́ẹ̀lì, ó bá sùn. Nígbà tó tún yá ó tún fi òkà ń gbá ànádá gẹ̀ mí gbá, gẹ̀yẹn tún tẹ̀lé ó tún dé hòtẹ́ẹ̀lì. Nígbà tó tí ó tún dórí gẹ̀ lẹ́ẹ̀kẹta ńjọ́ kẹta náà ni ó tún gbà gẹ̀yẹn tún tẹ̀lé lọ hòtẹ́ẹ̀lì. Ó wá ní gẹ̀ kan tó fẹ́ ọmọ yẹn rẹwà gan. Olúwadámi lálá lórúkọ gẹ̀yẹn mọ̀ fáìn gan. Bó ṣe wá Olúwadámi lọ́lá lọ sílé nìyẹn, bó ṣe kanlẹ̀kùn gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n gate man bá yọjú, ẹ káàárọ̀ o, gbọ́ káàárọ̀ o, kí ló fẹ́ o ní ẹjọ́ Olúwadámi lọ́lá ni mò ń béèrè. Olúwadámi lọ́lá ìwọ ló máa ń wá òní òní. Ó kàn bá gate man bọ́wọ́ ni. Kíní kankan píún iṣẹ́ kan ran gate man ni, ọkùnrin sì ni gate man. Gate man bá ní Olúwadámi lọ́lá òsínlé, bá ní pé òun ti ń lọ. Ní gate man bá ń tẹ̀lé lọ gẹ́gẹ́ ó bá ń sá lọ, gate man náà bá ń lé gẹ́gẹ́ títí bóyá sáwọ́ tẹ́ bá gate man náà sáwọ́ tẹ̀lé ni pé ó gbọ́dọ̀ bó ń ṣe jàǹtìrìtì. Ó pọ̀ bẹ́ẹ̀ ẹ tún gbọ́, mo tún bọ̀ Ọláolúwa. Ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa bá mi share rẹ̀ káàkiri àgbáńlá ayé, ẹ share rẹ̀ sọ́tún, ẹ share rẹ̀ sósì. Ọlọ́run ti gbógo fọ́lẹ̀ tiwa, àwa náà kọ́, Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Ẹ má gbàgbé lórí YouTube lórí Digest TV, ẹ máa bá wa subscribe síbẹ̀. Thanks ladies and gentlemen. Thank you.